ìdí rèé tí ilé ẹjọ́ ṣe kọ̀ láti gba béèlì afurasí márùn-ún èyí tó kọlu ṣọ́ọ̀ṣì ọ̀wọ̀ èyí tó gbẹ̀mí èèyàn 40. ilé ẹjọ́ gíga tó ń gbẹ̀sùn ìgbésùnmọ̀mí àwọn afurasí márùn-ún tó kọlu ilé ìjọsìn kan nílùú ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ní ọdún 2022 mà ti kọ̀ láti gba béèlì àwọn afurasí náà. ọjọ́ 11 oṣù kẹjọ ọdún yìí ó ní àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ló mà kó àwọn afurasí náà lọ sílé ẹjọ́ fún ipa tí wọ́n mà kó nínú ìfẹ̀míṣòfò tó mà wáyé nínú ìjọ St. Francis Catholic Church tó wà ládùúgbò ọ̀wálúwà nílùú ọ̀wọ̀. àwọn márùn-ún ọ̀hún Idris Abdulmalik Omeiza, Alikazim Idrisi, Jamiu Abdulmalik, Abdulhalim Idrisi àti Momo Otu Abubakar wọ́n máa ń jẹ́jọ́ níwájú adájọ́ Emeka Inwite lórí ikú 40 èèyàn tó mà wáyé níbẹ̀ tó fi mọ́ àwọn tó lé ní 100 tó farapa. ìròyìn mà ní ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí Al-Shabab ó ní àwọn afurasí ọ̀hún lásìkò ìgbẹ́jọ́ náà ó ní adájọ́ Inwite ló mà da ẹ̀bẹ̀ wọn fún béèlì nù lórí ẹ̀sùn tí wọ́n ń jẹ́jọ́ rẹ̀ látàrí bí ẹ̀sùn náà bó ṣe wúwo tó. adájọ́ náà ó ní àwọn afurasí ọ̀hún wọ́n lè lọ́ọ́ máa dúnkokò mọ́ àwọn ẹlẹ́rìí tí yóò jẹ́rìí takò wọ́n látàrí bí ẹgbẹ́ agbésùnmọ̀mí tí wọ́n wá ṣe bó ṣe burú tó. bákan náà ó ní ilé ẹjọ́ ọ̀hún ló mà sọ wípé òun kò lè fún wọn ní béèlì nítorí ẹ̀rí tí àjọ DSS tó gbé ka iwájú òun nípa wọn kò mọ̀ kéré rárá o. agbẹjọ́rò àjọ DSS ọ̀mọ̀wé Callistus Eze mà sọ níwájú ẹjọ́ náà pé ó ṣeé ṣe o kí àwọn afurasí ọ̀hún kí wọ́n na pápá bora tí ilé ẹjọ́ bá ṣèṣì fún wọn ní béèlì látàrí bí ẹ̀sùn náà bó ṣe wúwo tó. adájọ́ ní agbẹjọ́rò àwọn afurasí kò mà sọ̀rọ̀ tako ọ̀rọ̀ tí agbẹjọ́rò DSS mà sọ nípa àwọn oníbàárà rẹ̀ pé wọ́n lè sá lọ látàrí bí ẹ̀sùn tí wọ́n ń jẹ́jọ́ rẹ̀ bó ṣe wúwo tó. tá ò bá gbàgbé ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 ó ní àwọn agbébọn náà ni wọ́n mà yabo ilé ìjọsìn ọ̀hún ní ìlú ọ̀wọ̀ tí wọ́n sì gbẹ̀mí èèyàn tó lé ní 40. gómìnà ìpínlẹ̀ Ondo lọ́dún náà lọ́hùn-ún Rotimi Akeredolu mà sọ wípé níṣe làwọn èèyàn náà wọ́n máa wá da ìlú bíbí òun rú ni tí wọ́n sì fẹ̀mí àwọn èèyàn ṣòfò níbẹ̀. ó lé ní 100 èèyàn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà. lára àwọn tó farapa níbẹ̀ ó ní alábìnrin Ata Fọláyẹmí Margaret tó pàdánù ẹsẹ̀ rẹ̀ méjèèjì àti ojú kan ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2022 làwọn agbébọn kan ni wọ́n ya wọnú ṣọ́ọ̀ṣì St. Francis nílùú ọ̀wọ̀ lásìkò tí ìjọsìn ń lọ lọ́wọ́ lọ́jọ́ àìkú Sunday. wọ́n kọlu àwọn olùjọsìn tí èèyàn 40 tó sì jáde láyé nígbàtí àìmọye farapa yánnayànna. kọ́lọ́run ọba Elédùmarè kó má jẹ́ àtún rírò ẹ̀ mọ́. àdúrà gbolúwa Tóyìn ló ń kárò ìsìn létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti lè máa ètò alákòjọkan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ o a kú gbìyànjú Ọlọ́run ó fèrè ṣíṣe mi àti yín o láṣẹ Èdùmàrè.